بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. jàmáà ẹ jẹ́ á sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ á wí bẹ́ẹ̀ dáadáa pé Allahu Akbar. Allahu Akbar. ẹ jẹ́ á tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar kabira. Allahu Akbar kabira. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi. Atọrọ kẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba wo lọba tí a dúpẹ́ fún? Ọba tó jẹ́ wípé ní òun lọba tí máa ṣe ń tó bá wù, tí ó sì jẹ́ wípé ní tó bá ṣe ń tó bá wù lórí ẹ̀dá kò sẹ́ni tó máa bí lórí ẹ̀ pé Ọlọ́run ṣe báyìí. Kò sẹ́ni tó lágbára àti bí lẹ́yìn pé ká gba tó bá mú wá fún wa pé òun náà ló kápá kó ṣe bẹ́ẹ̀. Òun ló yóò ròyìn ara ẹ̀ pé yaf'alu ma yasha, pé òun ní máa ṣe ń tó bá wù. Ọlọ́run ọba tí ó wá jẹ́ wípé nínú tó wù tí ń ṣe nú ayé tàwa dáadáa ni tí ó ṣe aburú lé wa lórí. Ọlọ́run ọba ìlọba tí a dúpẹ́ fún. Ilahi lakal ẹ jẹ́ sọ pé alhamdulillah. Kanariju ala amrina. Ọlọ́run dákun má fa aburú ṣe wá láíláí. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tọ́lọ́run ọba wa fi ránṣẹ́ sí gbogbo ayé tó sì wá yọ gbogbo ayé pátá kúrò nínú tí ń jẹ́ ad-dalala, tí ń jẹ́ ànù, tó sì tọ́ wa lọ síbi tí ń jẹ́ ìmọ́lẹ̀ tí í ṣe al-huda ọ̀nàmà. Nabi ulihude. Ànábì ọlọ́nà mọ̀ ni. Láúláú lámúnárì fi ìlúdá. Bí bá ṣọlá nábì yìí tí ń jẹ́ràn ọ̀nàmà wa ò ní dá kankan mọ́ ń bẹ́ẹ̀. Nabi ulihude. Láúláú lámúnárì fi ìlúdá. Àbátí ma ti ń jọ́nà mà àbátí ma ti ń jẹ́ Ìsìlámù. Wàláúláú lámúnárì fún harama wàlá hàlá. Wàláúláú lámúnárì harama wala halal. Tí kì bá sọlá nábì gbogbo tí ń jẹ́ràn haram pátá àbí gbogbo tí ń jẹ́ràn èèwọ̀ pátá àbá ti dá kankan mọ́ ń bẹ̀. Kọ́lọ́n kó wá wọlá ń tà nábì wá ṣe nínú ayé wa yìí. Lámúnárì fi líwúdé. Tó jẹ́ pé ní ọ̀nà tá tọ̀ tá fi lè rí àlìjánnà wọ̀. Ànábì ti làálẹ̀ fún wa, ó ti palẹ̀ mọ́ gbogbo ẹ̀ fún wa. Lámúnárì fi harama wala halal. Wa ma zalamana ar-rasul sallallahu alaihi wasallam بأنه قد هدانا إلى ما أرسل به. Ó fi wá mọ̀nà lọ síbi tí wọ́n fi ránṣẹ́ pẹ̀lú ẹ̀ tán fi rán sí wa, òun náà sì fi wá mọ̀nà lọ síbẹ̀. Kọ́lọ́run bá kó wá dákun ànábì wa yìí, Ọlọ́run dákun bá ṣàlékún kẹ́ fún. Ọlọ́run dákun bá wa ṣàlékún gẹ̀ fún. Ọlá al-Qur'anul Karim. Àwọn àfáà wa tá a mú mi mímọ̀ látara wọn, Ọlọ́run o látòrí àwọn bàbá wa
Sheikh Usama Muhammad al-Awwal tọ́lọ́n ti ní kí wọ́n bọ́ sálì kìyàmọ́ lọ́nà kún bá wa fọ̀rún kẹ́ wọn tó fi kárí gbogbo tí ń jẹ́ àwọn àfá àgbáyé pátá tọ́lọ́n ti ní kí wọ́n bọ́ sálì kìyàmọ́ lọ́nà kún bá kẹ́ ogun wọn lápapọ̀ àwọn àfá wa tí wọ́n máa ń bẹ lórí ilé alàyè àwọn bàbá wa samahatu Sheikh at-Tirmidhi Usama Muhammad al-Awwal Naqib al-Ashraf Mudirul Minhaj ọlọ́run dákun bá wa lọ́rẹ̀ mi wọn ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wọn ọlọ́run dákun bá wa dúró tì wọ́n ọlọ́run má fa burú ṣe wọ́n ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wa kí àfá wa samahatu Sheikh الإمام الشيخ سعيد الإمام ìmáàmù gbogbo tí ń jẹ́ Fadéṣeré wọ́n tún wá jẹ́ ìmáàmù Kọ́bọ̀ méjèèjì ni bàbá tí ni wọ́n ti ń lo dáúlà ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má fa burú ṣe láíláí ẹ̀rí tọ́lọ́run bá ti dáyàn léèyàn dáadáa bàbá wa Abdul Latif tọ́lọ́run bá ti dáyàn léèyàn dáadáa kò sí gbogbo ohun tí bá ń ṣe náà yàrá unnasu ihsana gbogbo ohun tí bá ń ṣe àwọn yóò tún máa rí ní pé ìṣe abẹ́ ìṣe dáadáa náà ni bó bá rìn lọ́wọ́ rí pé dáadáa ní í ṣe bó jókòó wọ́n rí pé dáadáa ní í ṣe kódà kó máa mi lásán tó ní dáadáa náà ní í ṣe torí pé Ọlọ́run ọba ti khalaqa Allahu muhsinan Ọlọ́run ọba ti dá ní ẹni tí máa ṣe dáadáa àwọn anájà lè rí bí wọ̀ ahsini ìlànà sí tasta bidiri kọ́ bahumu fatola mastabadal insanu ihsana fatola mastabadal ihsanu ihsana فطالما استعبد الإحسان إنسانا فطالما استعبد الإحسان إنسانا فطالما استعبد الإحسان إحسانا àwọn bàbá àwọn Nàìjíríà lè rí bí wọ̀ tán bá ti bá bí jẹ́ tán ti pè lọ́jọ́ kan pé bàbá wọn Abdul Latif báyìí láàmọ́ sí tán lù ní jìbìtì tán gbáyín tí wọ́n rí sán rípù lẹ́mọ́ pé tí wọ́n rípù yín tó wá sọ wípé ní olórí burúkú láàfáà yẹn ó dẹ̀ wá ṣe báyìí ó dẹ̀ ṣe báyìí ó dẹ̀ wá gbá wa kò sí ẹ̀ ní pé wọ́n máa ń láàfáà pé kí wọ́n máa wá bá yín ṣàdúrà. ahasini ìlànà. bẹ́ẹ̀ gan-an àwa náà ò ní lè wọ bí kí la fẹ́ wá ṣe. ahasini ìlànà sí. kódà àwa gan á tún wá rí gbòòrò àwa gan tún máa lè nílé túraká sí pé àmọ́ ń rí bì kan. ahasini ìlànà sí. ṣùgbọ́n dáadáa tẹ́yìn wá ń ṣe ẹ̀ ń ṣe dáadáa sínú ilé yìí látàrí wípé ní ẹ jẹ́ kí omi àdúrà ó gbẹ́ ń bẹ̀. ẹ tún wá ń jẹ inú ilé yìí látàrí wípé ní ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ tún fi ń bọ̀ wá ń bẹ̀ ẹ̀jọ́ kú. bàbá wa Sheikh wa Abu Abdul Qudus Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún yín láíláí. tọ́sà bídìrí kọ́ báwo mọ́. Ọlọ́run wọlá pé yín ò balẹ̀ jẹ́ in ló jẹ́ káwọn ẹlòmíì náà lè rí lẹ́lu ẹlòmíì ti balẹ̀ jẹ́ kódà gbogbo tí ọmọ ẹlòmíì ó dà láyé ìbalẹ̀jẹ́ rẹ̀ lánàá kò jẹ́ káwọn ọmọ rẹ̀ ipò tó yẹ kí wọ́n lè dé lónìí kò jẹ́ wọ́n lè rí bẹ̀ dé mọ́. fatola mastabadal insanu ihsana. li ajli ifsadihi fil ard. fatola mastabadal. torí pé ó ti balẹ̀ jẹ́ lórí ilẹ̀ gbogbo tí wọ́n ń jẹ́ àwọn ọmọ rẹ̀ náà gbogbo ibi tí wọ́n bá ti rí wọn ni ṣé ìwọ lọmọ lágbájá bàbá yín ò ṣe dáadáa ẹ dákun oríire tó fẹ́ bọ́ sí lọ́wọ́ ẹ mọ́ fún torí wípé ní bàbá rẹ̀ ẹ yọ fáìlì ẹ̀ kó nú àwọn olórí torí pé àwọn náà ò ṣe dáadáa bàbá wa dáadáa la mọ̀ ẹ́ sí látàná wallahi Ọlọ́run ò sì jẹ́ kẹ́ ẹ yẹ kúrò lórí dáadáa ọ̀hún náà Ọlọ́run tó wá ṣe ń lólúwa pẹ̀lẹ́ Ọlọ́run sì ṣe lẹ́yìn tí ó tún wá máa ran kàn ràn kúran lólójú kòkòrò ẹ láyọ̀ ọkàn pẹ̀lú tọ́lọ́run bá ṣe fún yín Ọlọ́run yóò wọ́ lábẹ́ Ọlọ́run ní faburú ṣe láíláí Ọlọ́run kò ní fìbànújẹ́ kàn yín láíláí gbogbo tí ó wá jẹ́ ìran àbùkù tó rẹ́ni tó bá ti dá báyìí ní mọ́ wáká yóò wá fẹ́ sọ́dẹ ní ẹ̀ tẹ́ǹbì títí ń gbà yìí Ọlọ́run dákun má jẹ́ ó wọlé tọ̀ yín láíláí ẹ bá ké náà àti náà kan fàáfàá wa bismillahir rahmanir rahim inna a'tainaka al-kauthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. wọ́n kí àwọn ìyá wa àwọn ìyá àlùbáríkà tó jẹ́ pé ní ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀ bá ṣàlékún kí àtàlégún gẹ̀fà Ànábì wa Muhammad ó náà ti jẹ́ ká mọ̀ wípé ní nígbà tí èyàn ó bá fẹ́yàwó alayna bil ikhtiyar zawj
mimma amarana ar-rasul sallallahu alaihi wasallam bihi kéèyàn ó sẹ́sà ìyàwó gidi nínú tá Ànábì wa Muhammad pa wá láṣẹ rẹ̀ ni tó kò sí tó fi ní ká sẹ́sà ìyàwó gidi bí ìṣe wípé ní torí gbogbo nǹkan tí ó bá padà máa jáde ń bẹ̀ kó lè jẹ́ ẹni tó dáa torí bílẹ̀ bá ti rí náà lómi tí ó jáde ń bẹ̀ ó ti rí. Àwọn bàbá wa tá a wá jókòó nítorí wọn lẹ́ni tá ń ṣàdúrà nítorí wọn ká ní pé wọ́n ti ṣàgbákò ìyàwó ni gbogbo bó ti dá báyìí táwọn ọmọ náà tí wọ́n wá ń dá báyìí mo rántí ìgbà kan tá a wá ṣàdúrà fún dádì Alamin ní Fadéṣeré ń bẹ̀ yẹn kó tó di pé lọ́lọ́run tún kádàrá kí wọ́n padà lọ bàbá náà Ọlọ́run ní káwọn náà dáa púpọ̀ ó mà ti pẹ́ díẹ̀ náà ó ti pẹ́ díẹ̀ o Ọlọ́run ní káwọn náà dáa ẹ wá wò ẹ tún wá wo àwọn bàbá wa Abdul Latif àti gbogbo àwọn ọmọ tẹ wá bí ẹ wá wò ẹlòmíì àìdá lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ ló ti fi ba yé àwọn ọmọ rẹ̀ jẹ́ alibarika àwọn ọmọ wọmi ni àwọn ọmọ ò ṣe é tọ́ka sí láàrin àwọn èèyàn pé ọmọ lágbájá rèé torí pé àwọn ó ti ra àgbákò fún ọlọ́dọ̀ bàbá wọn ọ̀dọ̀ bàbá wọn ó ti ra orí ibú fáwọn ọmọ yẹn níbẹ̀ ìyá wa Ọlọ́run ò ṣe ń bẹ̀ ni Ọlọ́run jẹ́ kẹ́ ẹ ra orí ibú fáwọn ọmọ yín ni ilẹ̀ yìí náà fi lè jókòó kẹ́ lè na pa kẹ́ ẹ na sẹ̀ mọ́ jẹ́ǹjẹ́ ọmọ báyìí ẹ wá wo gbogbo ohun tẹ́ mú mára ńjọ́ náà lọ́hùn ẹ wo gbogbo ohun tẹ́ mú mára tẹ́ mọ́ mú mára torí kò sí láàrin ọkọ àti ìyàwó ẹjọ́ mọ́ consider ara yín ni o ẹ wá wo oríṣiríṣi tẹ́ mú mára ìlà máa ń sọ fáwọn tiwa náà nísìnyí pé ní ṣe sùúrù kò sí nǹkan kan àlùbáríkà tọ́ra alẹ́ dọ́mọ ní ẹ wojú alẹ́ àwọn bàbá wa ti há mi wọn ò sí láyé mọ́ nísìnyí ẹ̀yin ò bá wá ṣe dáadáa ń jọ́ náà sẹ́yìn náà lè jókòó sẹ́yìn bí táwọn ọmọ gan tí wọ́n bá ti rójú ara wọn sẹ́yìn náà lè jókòó pé ọmọ kan ní lè jò ṣùgbọ́n abáyín dúpẹ́ fọlọ́hún ẹ sọ pé alihamudulilá ẹ sọ pé alihamudulilá abáyín dúpẹ́ fọlọ́hún tọ́lọ́hún ní kẹ́yìn ti ra àlùbáríkà látọ̀dọ̀ àwọn bàbá wa Ọlọ́run wá ní kó sàn dọ́dọ̀ àwọn ọmọ yín ó wá tún wá ń sàn lórí àwọn ọmọ a sì mọ̀ pé bí ó sì máa sàn lọ náà nìyẹn Ọlọ́run bò ní jó dúró láíláí gbogbo tí wàá máa dé bẹ́ẹ̀dá tí ìyẹn fi máa sunkún ọmọ Ọlọ́run dákun mọ́ fi ṣàdánwò fún yín ọlá al-Qur'anul Karim ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam wá kí àwọn bàbá wa Sheikh Abdul Latif àbí Sheikh náà kọ́ ni wọ́n ni sábà fìlọ́rí wọn gan ó ti ṣó pé Sheikh làwọn bàbá Ọlọ́run níjó bàjẹ́ tí ń bá máa kà á nísìnyí ó ti kó méní méjì mẹ́ta tá a ti ń wọnú lẹ́yìn kò sí nǹkan kan míì tẹ́ ẹ sì máa ṣe ju pé kaba ń kí Al-Qur'ani lọ àbí wọ́n máa sọ pé kẹ́ bá wọn gun ọ̀sẹ̀ náà kò sí yẹn bẹ́ẹ̀ torí pé ń tẹ́ dúró tì nìyẹn Kùránì lẹ́ ń sàn gbogbo wa kódà ìgbà táwọn bá tún sí bẹ́ẹ̀ ní tí àwọn bàbá wa tí wọ́n tún wá máa ń ṣe nulẹ̀ Al-Qur'ani náà ni torí wípé ní ẹ ti gbàgbọ́ wípé ní Al-Qur'an shifa'un min kulli da' ó jẹ́ ìwòsàn bí gbogbo àìsàn tí máa ń ṣèyàn àtàìsàn tara ní àti tẹ̀mí ni torí gbogbo ẹni tí ò lówó lọ kí ní ṣe àìsàn ní ẹni tí ò rò ń jẹjẹ kí ló ṣe àìsàn ní ẹni tí ò rí mú ńkọ́ àìsàn ní ó kàn jẹ́ pé ní kì í ṣe àìsàn ti inú ara ni ṣùgbọ́n ẹ wá gbàgbọ́ pé Al-Qur'an ló lè kí ọ gbogbo ìran àìsàn kódà tí ò tún tí ì di ẹgbà pọ̀ Al-Qur'an ló lè ṣe Ọlọ́run bó wọlá àgbàgbọ́ yínú Al-Qur'an ẹ sì fọkàn tẹ́ Ọlọ́run wá ní kí gbogbo nǹkan máa dáa báyìí iléeṣẹ́ ẹ̀tọ́ náà àti débẹ̀ náà rí Bamrock Ọlọ́run níjó bàjẹ́ Ọlọ́run níjó bàjẹ́ Ọlọ́run níjó bàjẹ́ ẹ̀yin náà Ọlọ́run ní jẹ́ kí ayé yín ó bàjẹ́ in tí wá máa wá ṣẹlẹ̀ sẹ́dá tí wọ́n fún wa sọ pé ní ṣọ́ ó mọ́ máa yẹn ni ó dẹ̀ ti dáa fún rí o ó dẹ̀ ti dáa fún rí o Ọlọ́run àbíọ́ àtúbátù sú ìnìyàn ìgbẹ̀yìn bú Ọlọ́run dákun má jẹ́ wọlé tán yín láíláí Ọlọ́run dákun má jẹ́ wọlé tán yín láíláí ẹ bá ṣe àmínà fún wọn dáadáa Ọlọ́run má jẹ́ wọlé tán yín Abdul Latif tán wá sọ yín Ọlọ́run ọba ni Allahul Latif wa huwa latifun bi ibadihi aláàánú lọ́lọ́run yóò wá bá wa lo Latif yẹn yóò bá wa lò ó fún yín kódà bí yàn bá ń wà ní Ọlọ́run púpọ̀ bàbá wa Mekudi ẹ rí i pé àwọn Latif yẹn tó wá fún aláwọn àṣírí rẹ̀ pé ó kọ́ ọmọ tí lónìí bá àti sa Latif ní bẹ́ẹ̀ bá sà á báyìí bẹ́ẹ̀ bá tún wá kí àwọn nǹkan báyìí lé ẹ̀ sì máa ráàánú Ọlọ́run ní gbogbo ọ̀nà ó kọ́ tán sọ ẹnu ó kọ́ rí ńlá àwọn afáàfin máa ń wá wọ́n máa fi wá àánú wájú Ọlọ́run tọ́lọ́run sì máa fi lé wọn lọ́wọ́ Ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà ó kọ̀ yẹn tí wọ́n ń ròyìn
tóra àánú Ọlọ́run bẹ lára yín èyí náà tún wá ń ṣàánú àwọn èèyàn Ọlọ́run ní jẹ́ ó kù lára yín láíláí Ọlọ́run ní jẹ́ ó kù lára yín láíláí ọlá al-Qur'anul Karim ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam akí gbogbo ẹ̀yin ìyá wa náà pátá torí tí ìbá tún sí ẹ̀yin náà tẹ́ dúore àbí inú ilé náà ò ní ṣe wọ̀ àwọn àǹtí wa sáwọn nìyẹn Ọlọ́run kó dákun kó jẹ́ kẹ́ pẹ́ fún wa ọlá la ilaha illallah àti gbogbo àwọn ìyàwó inú ilé Ọlọ́run dákun má fa burú ṣe nìkọ̀ọ̀kan Ọlọ́run má jẹ́ rí kú ọmọ má jẹ́ rí kú ọkọ Ọlọ́run má fi nira mú yín ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam àpẹẹrẹ ìmọ̀ ṣe dáadáa náà nìyẹn bí wọ́n bá ń ṣe dáadáa ẹ lè kẹ́bí jọ ẹ lè kárajọ ara yóò tún súra yín ìwọ́n bí tí ò bá ti dá gbogbo ẹ̀ yóò ti fọ́nká ara ìmọ̀ sókun ẹbí pọ̀ sí rẹ̀ ara ń tèèyàn tó fi máa róore wájú Ọlọ́run ní sílátọ̀ rahim ara tèèyàn fi máa róore ní Ọlọ́run dákun má jẹ́ oore náà ó bàjẹ́ láíláí afá àjá sáré tún bí tí Kùránì sọ̀kalẹ̀ sí kálẹ̀ kú ń bẹ̀ torí àkókò wa kò sí time. Daraballahu mathalan lilladhina kafaru. Ọlọ́run ní daraballahu mathalan lilladhina kafaru Ọlọ́run ló ń fàpèjúwe lélẹ̀ lilladhina kafaru fáwọn tán ṣe kèfèrí àwọn tán ṣe kèfèrí man humul kafirun alladhina yakfuruna bima unzila ala Muhammadin sallallahu alaihi wasallam wa lam yu'minu bihi wa lam yatba'uhu àwọn tó jẹ́ pé ní tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún Ànábì wọ́n láwọn ò gbàgbọ́ àwọn ò ní tẹ̀lé. Daraballahu mathalan lilladhina kafaru. àwọn tó jẹ́ pé ní tẹ́ bá ń kí Al-Qur'ani létí wọn inú ma bí ẹn ni wọ́n láwọn ò fẹ́ gbọ́ àbíkẹ́ tó mọ́ sọ fáwọn èèyàn pé ẹ má gbọ́ Al-Qur'ani torí pé wọ́n fẹ́ kọtọ Ọlọ́run wọ́n fẹ́ ṣe kèfèrí Ọlọ́run wá ní òun fàpèjúwe lẹ̀ fún wọn. Lilladhina kafaru. Torí àkókò àfà. Imra'atan Nuhin wa imra'ata Lutin. Ọlọ́run wá ní ibi tí Kùránì sọ̀kalẹ̀ sínú fa pé ó ní imra'ata Nuhin ìyàwó Ànábì Nuhu wa imra'ata Lutin àti ìyàwó Ànábì Lútọ̀ Ọlọ́run ní òun fẹ́ lo àwọn méjèèjì lápèjúwe. Kanata tahta abudaini min ibadina salihin. Ọlọ́run ní kanata Ọlọ́run méjèèjì tá a sọ yìí wọ́n bẹ tahta abudaini min ibadina salihin. Ọlọ́run ní wọ́n bẹ lábẹ́ àwọn ẹrúsìn àwa nínú àwọn ẹrúsìn àwọn Ọlọ́run tán jẹ́ nire ẹ dákun ìyàwó Ànábì Ọlọ́run ta tún ló lè jẹ́ nire tó àwọn yìí mọ́ èèyàn jẹ́ ìyàwó Ànábì Ọlọ́run ó ti fẹ́ nire tó pin nìyẹn Ọlọ́run wá fẹ́ wá fàpèjúwe lélẹ̀ fún wa ó fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara wọn. Kanata tahta abudaini min ibadina salihin. Ọlọ́run wá ní ẹ̀yin tẹ́yin wá jẹ́ kèfèrí ẹ̀yin náà ẹ wá kọ́gbọ́n látara wọn ẹ wá kọ́gbọ́n látara wọn ẹ wá kọ́gbọ́n látara wọn kẹ́yin náà lè máa fi ṣẹ̀kọ́ pé mo jẹ́ ìyàwó Ànábì kò sọ pé kéèyàn ó ṣoríire o mo jẹ́ ìyàwó àfà hàn kò tí ì sọ ọ̀dọ̀ ọmọ àlìjánnà o wòlíì ni ọkọ mi kò tí ì sọ pé ọ ti ríbi tó dé lálùkìyámọ̀ àwa nìyàwó wòlíì ọwá ń gapá ọ̀ ń ṣe gbogbo ẹ̀. Kanata tahta abudaini min ibadina salihin. Man abata abihi amaluhu lam yusra bihi nasabuhu ìta Ànábì wa Muhammad sọ nìyẹn ìwọ tó bá jẹ́ wípé ní sí ọwọ́ rẹ tó ṣe ìgangan ní ń fà ọ́ lẹ̀ yà ní iṣẹ́ yẹn ò ṣe dáadáa ìwọ̀n ń fà ọ́ lẹ̀ kò jẹ́ orí ibi téèyàn lè rí dé wájú Ọlọ́run tí ó fi sóríire kò wájú ọ lórí dé lam yusra bihi nasabuhu mo jẹ́ ẹbí ẹni rẹ kò lè gbé ọ̀fọ̀ Ànábì ń bàbá mi kò lè gbé ọ̀fọ̀ kódà Ànábì gan sọ fún yín ọmọ rẹ pé àwẹ̀ gbọ́ kìnìkan èmi àti ẹ bàbá sọmọ ni o tó bá ṣe dáadáa mi ò lágbára àti sọ pé màá fi ọ́ sálì Jánnà o mi ò lágbára ẹ o. Ọlọ́run wá ní àwọn méjèèjì àtìyàwó Nuhu àtìyàwó Lútù ó ní wọ́n jẹ́ ẹrú wọ́n jẹ́ ìyàwó tí wọ́n ń bẹ lábẹ́ ẹrú àwọ Ọlọ́run ọba tán jẹ́ nire. Fakhanatahuma kò sí nǹkan táwọn méjì wá ṣe khanata àwọn méjì wá jàmbá wọ́n jàmbá ọkọ wọn àwọn méjì jàmbá ọkọ wọn gbogbo tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe wọ́n jàmbá ọkọ wọn tún wá jàmbá Ọlọ́run. Falamu yuginiya anihuma min Allahi shay'an. In tí wọ́n wá ṣe yẹn àwọn méjèèjì
kò wá rọ̀ wọ́n lọ́rọ̀ mọ́ wọn ìrọ̀rọ̀ kan tí wọ́n wá lè rí lọ́dọ̀ Ọlọ́run kò wá ṣẹlẹ̀ sí wọn mọ́ torí pé ní wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe ń tọ́nà ọ̀bù fẹ́ torí àkókò àfà torí àkókò Ọlọ́run wá ní tọ́ ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ ti jàǹbá ọkọ yín ẹ jàǹbá àwọn Ọlọ́run udkhula an-nar ma'a ad-dakhilin Ọlọ́run sọ̀rọ̀ fún wọn sàtífíkẹ́ẹ̀tì iná látàyé tí wọn. Ọlọ́run ẹ máa wọná lọ pẹ̀lú àwọn tí wọ́n wọná ìyẹn kó máa jẹ́ àpèjúwe fáwọn tán bá jẹ́ kèfèrí táwọn náà wúra irú wa bẹ́ẹ̀ kán lè tètè jáwọ́ àfà tètè ọjọ́ ti lọ Ọlọ́run tún wá ní òun fàpèjúwe lélẹ̀ fáwọn táwọn náà jẹ́ olùgbàgbọ́ òdodo. Ìyàwó ẹni tó wá jẹ́ ìpè lóhùn kọ̀tọ̀ lọ́hùn imra'ata Fir'aun Fìràún kọ̀tọ̀ lọ́hùn fa èyí tó wá jẹ́ ìyàwó tiẹ̀. ìdíkọ́ láti rabbi bunili indaka baytan fil janna. Òun wá padà gbàgbọ́ ó dà pé ìtàn yẹn náà mo sọ ń bi òde kan tá a lọ́njọ́ ní máa rìpíìtì ẹ̀ máa ń torí àkókò. ìdíkọ́ láti. Nígbà tó wá sọ pé ní kọ́ọ̀lá tó sọ pé rabbi olólùwà mi ibunili kọ́ fún mi lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run baytan fil janna ilé kan nínú ọgbà àlìjánà kí lójú ó lè sọ bẹ́ẹ̀ torí wípé ní ó gbàgbọ́ òun yapa sọ́kọ rẹ̀ tí ò gbà tọ́lọ́run ọba gbọ́ òun wá ń ṣe tọ́lọ́run ìwà ń ṣe tọ́lọ́run rẹ̀ tọ́lọ́run ọba wá gbà lẹ́rù òun náà wá ní opportunity láti lè fi make request níwájú Ọlọ́run tóró ti ní àṣẹlẹ̀ níwájú Ọlọ́run ìjọ wọn wá pọ̀ ní Ọlọ́run dákun bá mi kọ́ ilé kan lẹ̀ baytan fil janna nínú ọgbà àlìjánà bóbìnrin náà bá ń ṣe dáadáa lóde ọkọ ẹ̀ ó lè máa fi ìyẹn ó lè máa fi ṣe tàwásùl ìwá ìṣàkàsọ lọ síwájú Ọlọ́run pé Ọlọ́run wọlá dáadáa tí mò ń ṣe fọ́kọ mi tí mi ò jàǹbẹ́ wọlá dáadáa tí mò ń ṣe lọ́dọ̀ ẹ̀ wọlá gbogbo ń tọ́ pa mí láṣẹ pé kéèyàn máa ṣe fọ́kọ tí mò sì ń ṣe Ọlọ́run dákun máa ṣe báyìí fún mi Ọlọ́run sì máa ṣe fún. Allahu akbar. Ṣùgbọ́n wọ́n tó ti jàǹbá ọkọ rẹ̀ bó lọ sí fẹ́ sọrú ẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ tètè yàfà yìí. baytan fil jannati wa najjini min fir'auna wa amalihi. Ó ní Ọlọ́run wá là mí lọ́wọ́ Fìràún ọkọ mi tí ò gba tiẹ̀ yìí tó sì ti ṣàdéhùn tó sì ti tẹ̀lérí ìyà fún mi Ọlọ́run là mí lọ́wọ́ rẹ̀ àti iṣẹ́ ẹbú tó lè fẹ́ ṣe tó lè fẹ́ fi àmù mi Ọlọ́run dákun là mí kúò. wa najjini minal qawmi zalimin. Gbogbo àwọn ìjọ tó wá jálábòsí tí wọ́n tún bò náà ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fẹ́ ṣàbòsí mi tí wọ́n fẹ́ ní Ọlọ́run dákun là mí lọ́wọ́ wọn Ọlọ́run sì gbàdúrà rẹ̀ ó là á kúrò lọ́wọ́ wọn. wa Maryama ibnata Imran allati ahsanat farijaha. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹnì kejì tí tí wọ́n fi ṣe àpèjúwe fún yín òun náà ní Maryam ibnata Imran tó jẹ́ ọmọ Imran kì í ṣe pé òun gangan ní ọmọ Imran ni bàbá rẹ̀ Imran bó tẹ̀ jẹ́ pé nígbà tí Hannatu ti ń tọrọ rẹ̀ kì í ṣe obìnrin ló fẹ́ tọrọ ṣùgbọ́n Ọlọ́run fún un níyẹn kó lè máa jẹ́ àmì fún kó sì tún lè jẹ́ ẹ̀kọ́ fáwa náà ńgbà tí ó bá gbogbo àwa tá Ọlọ́run fi ń ṣàpèjúwe fáwa tá a jẹ́ mùmínì. wa Maryama ibnata Imran kí wá lòun ṣe. allati ahsanat farijaha. Ọlọ́run ní ó sọ abẹ́ rẹ̀ kò yẹ ìṣekúṣe ìwà sọ abẹ́ rẹ̀ yẹn. fakhanata fanafakhna fihi min ruhina. Ọlọ́run ní fanafakhna fihi min ruhina àwọn Ọlọ́run bá wá fẹ́ mi wá afẹ́ mi wá sí iná ló fi lóyún ẹ̀mí mímọ́ ta ní ó níyẹn ó yá gbéra ńlẹ̀. fanafakhna fihi min ruhina wa saddaqat bi kalimati rabbiha. ẹ ti rí báwọn wa saddaqat bi kalimati rabbiha kí ló tún wá ṣe kalimatu rabbiha saddaqat bihi. Àwọn gbólóhùn t'Olúwa rẹ̀ sọ kò sí nǹkan kan tó ń ṣe fún pé saddaqat bihi ó gbà á lódodo. Bi kalimati rabbiha. Ó confirm ẹ̀ pé gbogbo t'Ọlọ́run bá sọ o òun gbà á lódodo. Àwọn tírà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ ó tún gbà á lódodo in tó fi táwa fi yàtọ̀ sí kèfèrí náà nù. Báwọn bàbá Abdul Latif bọ́lọ̀ ṣe ní káwọn náà gbà Al-Qur'ani gbọ́ tí wọ́n sì ń tẹ̀lé
so bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí náà fún gbogbo àtàbá gbàlù kúránì gbọ́ tá a tẹ̀lé Ọlọ́run nítorí pé wá ṣe ìyẹn àwọn Ọlọ́run bá sì stamp ẹ̀ kó náà ti dẹni rí ó dẹni àlìjẹ́nà. Ọlọ́run ní kánẹ́tì minal qanitin ìtún wá ń bẹ ó tún wá ń bẹ nínú àwọn ẹni rẹ tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀ fáwọn Ọlọ́run tí wọ́n ń tẹ̀ láwọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba wá tàtàrà bẹ́ẹ̀ ó wá sa Maryam ó sà á lẹ́sà ní àwọn ẹ̀sà ńlá nínú àwọn obìnrin. wàkánàtì minal qanitin. Ọlọ́run ọba tó sa Maryam lẹ́sà tó sa Asiya tí í ṣe ìyàwó Fíráúnù lẹ́sà Ọlọ́run dákun wá sẹ́ni kọ̀ọ̀kan wá lẹ́sà. gbogbo ẹ̀yin ìyá wa Ọlọ́run ó bá wa ṣe ẹ̀yin náà nírú wọn. tọ́lọ́run bá ti ṣe nínú wọn àlìjẹ́nà ti ṣúọ́ nìyẹn àlìjẹ́nà ti ṣúọ́ nìyẹn Ọlọ́run ó ṣe yín bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe àwa náà bẹ́ẹ̀. ọlá al-Qur'anul Karim ọlá la ilaha illallah ọlá Muhammadu